ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ará mi lórí ètò wa Tọ́jú Aya Rẹ lónìí. Ó pàtàkì tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí. Ọ̀sẹ̀ ìfẹ́ la wà, àjọ̀dún ìfẹ́ là ń ṣe, ohun tí àwọn ènìyàn ń pè ní vow. Vow jẹ́ ohun tí àwọn ènìyàn ti sọ di àsìkò ìfẹ́, tí ọkọ tó ń fìfẹ́ hàn sí aya, tí aya tó ń fìfẹ́ hàn sí ọkọ. Bí ètò vow ṣe wáyé, ohun gbogbo kọ́ la fẹ́ sọ̀rọ̀ lé lórí, but ohun tí àwa ènìyàn tí a ti wá sọ ọ́ dì, ohun gangan ni a fẹ́ fi rọ ọkọ àti aya kí wọ́n lò ní àsìkò yìí. Mo fẹ́ rọ ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi nílé lóko, wípé kẹ́ jẹ́ ká fi àsìkò yìí ká fi parí ìjà. Ara ohun tí a lè fi parí ìjà, òun ni mo máa bá wa sọ̀rọ̀ lé lórí, tí ọ̀rọ̀ tí a máa gbé yẹ̀wò lénìí tó máa dá lé lórí. So àwọn ohun tí a fẹ́ gbé yẹ̀wò náà, òun ni pé mo fẹ́ sọ fún aya wípé kó fi àsìkò yìí kó fi fa ọkọ ẹ̀ mọ́ra. À ń pè nǹkan kan ní olóyìnbó tá ń pè ní reconciliation sex. Etí ìbálòpọ̀ tí ọkọ àti aya tí wọ́n á fi parí ìjà, tí wọ́n á fi dọ̀ọ̀kan, tí wọ́n á fi dá ìjì ara wọn, òun ni ètò ẹ̀ ni mo mú wá fún wa lẹ́nu. Ìwọ ọkọ báyàwó ẹ parí ìjà, àwa obìnrin a lè ṣe ká má ní kùdìẹ̀kùdìẹ̀ díẹ̀díẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n ẹ fi àsìkò yìí fi fa ayé ẹ mọ́ra, fífa ìwọ ìyàwó, fífa ọkọ ẹ mọ́ra, lọ́ra àwọn mèremère, tẹ́ aṣọ bẹ́ẹ̀dì tó rẹwà, tẹ́ sórí bẹ́ẹ̀dì kó fìfẹ́ hàn sí ọkọ ẹ fi àsìkò yìí kẹ́ fi parí ìjà, ẹ fi fara yín mọ́ra, ẹ fi mú ìfẹ́ wá sí inú ẹbí yín, kí ẹ̀mí mímọ́, kí agbára Ọlọ́run kó lè wà nínú ìgbéyàwó yìí. Níbi tí ìfẹ́ bá wà, tí wọ́n ti ń jẹ wọ́pọ̀, ibẹ̀ ni ẹ̀mí mímọ́ máa ń gbé, ibẹ̀ lágbára Ọlọ́run máa ń wà. Mo tún fẹ́ sọ fún wa, àtúnyìn nǹkan tá à ń pè ní healing sex. Eléyìí ló máa fi mú ara dá. Ìwọ ọkùnrin tó ti mọ̀ pé ó ti fi ìyà oríṣiríṣi jẹ ìyàwó ẹ̀, ó ti mọ̀ pé ó ti ṣàwọn oríṣiríṣi ohun tó ti mú obìnrin yẹn kínú ẹ̀ máa dùn, kó ti fa ọgbẹ́ ọkàn sí i, tó sì ń wá bó ṣe máa parí ìjà. Àsìkò rèé o, healing sex jẹ́ tẹ̀ wá sọ bí ìyẹn ṣe rí fún ẹ. Ìyẹn ń ṣe gìràgìrà, o ò ní sáré já wọlé, o mọ wọlé tí mò ń sọ, o ò ní sáré kanlẹ̀kùn rẹ, jẹ̀lẹ́ńkẹ́ ló máa mú ìyàwó ẹ̀. Ṣó tí rí gbogbo mùnùmúnú ààrẹ tó mọ̀ pé ó máa jẹ́ kó tètè jí pépé, àwọn obìnrin ló máa mọ́wọ́ lọ, àwọn ohun tó mọ̀ pé yes, tó bá tí àwọn kan ń pè ní mùmú bọ́tì, wàá gẹ̀ẹ́tì mùmú bọ́tì ìyàwó ẹ̀, tó bá ti gẹ̀ẹ́tì ẹ̀, ṣó tí gbogbo orí ẹ̀ tó ń bú tó ń bínú sí ẹ̀, gbogbo ẹ̀ ló máa wálẹ̀ kù díẹ̀. Ìwọ náà wàá fi sùúrù, wàá fi sílẹ̀kùn náà, wàá wọlé, wàá jáde, ẹ̀ẹ́dẹ̀jọ gbádùn ara yín. Òun ni à ń pè ní healing sex. Ṣé tí healing sex ni ẹ máa rush ẹ jẹ́ kó gbádùn ẹ̀. Ṣé tó bá gbádùn ẹ̀, kò sí bí obìnrin yẹn ṣe lè rí tó, ó máa dáríjì ẹ̀, gbogbo ẹ̀ṣẹ̀ náà á dáríjì ẹ̀. Ìwọ obìnrin náà o lè get healing sex ọkọ ẹ̀. Make sure pé this time around ó fi ààrẹ wọn náà wá àwọn nǹkan tó yẹ pé yes, ó yẹ ọkọ ẹ máa wú, bíi pé kó lọ sọ́jà, kó lọ wọ àwọn night gown kan wà tẹ́ pé yes, tó bá wọ̀ ó yẹ àwú, kó wá wọ G-string pants, èso pé ìdajì ló máa fi sílẹ̀. Mo jẹ́ ìyá àwọn sàlámì tó ń gbọ́ mi bíbá, wọ́n á ti máa sọ pé mo mọ orúkọ tẹ̀ sọ, just put it on. Àwa máa wáyé ìmọ̀tì tí ó sọnù níwájú TV tó dẹ̀ mọ̀ kó ti jókòó ti fẹ́ gbọ́ news, àbò fẹ́ go magic, African magic, wàá bẹ̀ sí ní wà nǹkan tí ó sọnù, wàá bẹ̀rẹ̀ wàá máa wá nǹkan tí ó sọnù. Èyí ló ti máa find solution sí gbogbo nǹkan tẹ̀ sọ. So ìwọ ọ̀rẹ́ mi, ẹ ṣe healing sex, wàá make sure pé sùúrù ní bọ̀dá mi fi wọlé, wò wàá rí pé tọ̀tẹ̀ yìí adáríjì ẹ̀ sọ ẹ̀dì ọ̀kan, àlàáfíà wọnú ilé yín wá, ìṣọ̀kan wọnú ilé yín wá, ẹ̀mí mímọ́ Ọlọ́run á tún bá yín gbé, èyí á fi jẹ́ kí ìgbésí ayé ìrọ̀rùn kẹ́ lè gbé ìgbésí ayé ìrọ̀rùn. Ẹni tí kò bá sínú Kristi kò lè gbé ìgbésí ayé ìrọ̀rùn, kò sí ìrọ̀rùn kankan níbi kankan, tó kò sóhun tí Sátánì fẹ́ fún yàn tó lè dùn mọ́ yàn. Punishment sex, ìyẹn ni ò dáa. Òun ni mo fẹ́ sọ fún yín pé ó ti ṣẹ̀mí láti jọ ọjọ́ ẹ̀, ó wá ní òun fẹ́ bá mi sùn, wọ́n ṣe nǹkan tó ní ṣe kókó lórí mi, ìyẹn
ìyẹn ò dáa. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin obìnrin, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ lásìkò. Ẹ dáríjì wọn, ẹ fà wọ́n mọ́ra, wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àní ẹ̀yin ọkùnrin náà, ẹ fi àsìkò yìí kẹ́ fi fàyàwó yín mọ́ra. Ẹ má ṣe punishment sex wípé ṣáàjẹ́ kí n fi tẹ́ lọ́rùn, ṣé nǹkan tó fẹ́ nìyẹn, ó rò pé máa dáríjì òun. Ẹ dáríjì punishment sex ò dá lásìkò yìí. Àsìkò ìfẹ́ ní àjọ̀dún ìfẹ́ ní, ẹ jẹ́ ká lò ó ká fi mú ọkọ àtìyàwó, kẹ́ fi fara yín mọ́ra, kẹ́ fi di ọ̀kan, kẹ́ fi rìn ní ìlànà Kristi. Ẹ̀dẹ̀ tó máa ń pè kan ní exercise sex. Ṣé tí exercise sex yẹn mo fẹ́ pé kẹ́ fi ara balẹ̀ ní ọkùnrin. A máa ń wò pé obìnrin nìkan ló ń tóbi jù, ọkùnrin náà ẹ máa ń tóbi jù. Ẹ tọ́jú ara yín, ẹ wà healthy, ẹ jẹun tó dáa, ẹ mu smoothie. Nǹkan táwọn olóyìnbó pè ní smoothie ni pé ká mú èso lóríṣiríṣi lọ́kànjọ̀kan, ká lọ́pọ̀, ká mú èwo ara yín á jí pépé. Ẹ ṣe press up, ẹ ṣe exercise sex, ṣé pé ara ìyàwó yín máa wálẹ̀. Ṣé tí exercise sex yẹn ó dẹ̀ máa ń da gidi gan lọ́wọ́ ìdájí. Ṣé tí ó máa sun yẹn bẹ́ẹ̀ ni pé ẹ wá fún lóògùn òun ni tàbí ẹ fún ní injection. Ẹ̀yin bọ̀dá mi ti mú nǹkan tí mo sọ. Àwọn àǹtí mi yẹn gan wá ti máa rẹ́ ìgbé yes. Ìwọ ìyá yóò rẹ̀ kó mọ̀ pa. A ti máa ń pè kan ní quickie. Àwọn ìta máa ń sáré ṣe yẹn. Ẹ lè sáré ṣe lẹ́nu ilẹ̀kùn, ẹ lè sáré ṣe ní pálọ̀, ẹ lè ṣe lẹ́yìn ibi ẹ̀ tó bá ti ka ìmọ̀ bó jẹ́ kitchen yẹn lè ṣe. Mo tún nítorí àwọn ọmọ èmi ò kì í fi bẹ́ẹ̀ wọ àwọn ọkọ àti ìyàwó kọ́ máa ṣe quickie tó yẹ máa bá àwọn ẹ̀wọ̀n yìí wọ́n yí o, wọ́n mọ̀ nǹkan tẹ́ ń ṣe. So màá fẹ́ wọ̀n yìí wípé àsìkò ìfẹ́ ẹ yẹ ká fi quickie sí àsìkò iṣẹ́. Ẹ ká máa sáré ṣe lọ́wọ́ ìdájí, ẹ máa sáré ṣe lọ́wọ́ àárọ̀ ike tó lọ bí iṣẹ́ ẹ tó ṣe lè. But àsìkò yìí o àjọ̀dún ìfẹ́ ẹ fi ara balẹ̀ ṣe. Àwọn ọmọ bá ti wọnú yàrá ti mọ́, ẹ̀yin náà wọnú yàrá ti yín. Wo àsìsá mi kó wá bẹ̀ sí ní da gbogbo ọgbọ́n yẹn, kó má ju gbogbo ìgébé yẹn kí wọn náà ẹ parí ìjà. Kò sí ohun tọ́kọ ẹ ṣe fún ẹ tó ò ní dáríjì tó bá ti tọrọ dáríjì. Ìwọ ìyàwó náà, ìwọ náà dáríjì ọkọ ẹ, ìwọ ọkọ dáríjì ìyàwó. Kò séṣe tí ìyàwó ẹ lè ṣe fún ẹ. Mo fẹ́ kó dáríjì nítorí Kristi. Tó bá ti rántí Kristi tó rántí ibi tó máa ti lo ìgbésí ayé ẹ, mo fẹ́ kó máa rò ó wípé kó dáríjì ìyàwó ẹ nítorí títọ́ Ọlọ́run, nítorí ibi tí ò ń lọ. Ẹ jẹ́ ká dáríjì ara wa, ẹ jẹ́ ká fìfẹ́ lò, ẹ jẹ́ kí gbogbo wa wà lọ́kàn. Á dá fún gbogbo wa lórúkọ Jésù. Èyí tí mo fẹ́ wá sọ fún yín, happy vow, see you next week.